Yorùbá a ti kúrò lára Nàìjíríà látọdún tó kọjá àmọ́ pẹ́yìn òyìn ò gbọ́ nítorí wọn ò jẹ́ kí rédíò wa Nàìjíríà àti tẹlifíṣàn kan gbé ìròyìn yẹn wọ́n láwọn á ti iléeṣẹ́ wọn òun náà ṣe dákẹ́ a ti kúrò láti 20 oṣù kọkànlá ọdún tó kọjá ní Yorùbá ti kúrò lára Nàìjíríà a máa bẹ̀rẹ̀ ìjọba wa láìpẹ́ so a fẹ́ sọ fún gbogbo ẹ̀yin èèyàn kó má bá yín ní òjijì òun ni a ṣe ń jáde sí tá à ń sọ fáwọn èèyàn ìjọ tẹ́ bá gbọ́ pé ìjọba tuntun kan bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá ìjọba ọmọ Yorùbá ni o ìjọba orílẹ̀‐èdè Yorùbá lápapọ̀ ni o so ìjọba àgbáyé lápapọ̀ dẹ̀ ti gbà wá wọ́n ti gbà wá sínú àjọ àgbáyé so ìyẹn ti fún wa ní agbára láti bẹ̀rẹ̀ ìjọba tiwa so a máa bẹ̀rẹ̀ o a máa bẹ̀rẹ̀ ìjọba wa tó bá bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti gbọ́ ẹ jáde kẹ́ ẹ kólù ládùúgbò yìí kẹ́ ẹ máa jó pé ẹ ṣe kí ni ẹ bọ́ lóko ẹrú nǹkan tó fẹ́ ká ṣe nìyẹn kẹ́ ẹ máa jó tẹ́nìkan bá ní kẹ́ ẹ ká lọ ẹ wá jà ẹ má bá wọn jà o kì í ṣe jà o kì í ṣe jà rárá o oríire ni o ayọ̀ ni o ìjọ tó bá ti announce kẹ́ ẹ jáde nǹkan tá a fẹ́ nìyẹn. wọ́n ti gbà wá sí UN United Nations ọkọ̀ retí ìjọba wa ni ìjọba òde ní fẹ́ jáde láìpẹ́.